ọ̀rọ̀ àwọn Yorùbá kan sọ pé kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́. Onírúurú ìlànà ẹ̀sìn àtijọ́ ló ti wà káàkiri láyé àtijọ́ tí ìhùwàsí àti ìṣesí wọn sì jẹ́ mánigbàgbé. Àwọn kan láyé òde òní tún ní irúfẹ́ ìṣesí àwọn ẹni àtijọ́. Ṣé ẹ̀yin náà kúkú mọ̀ pé bẹ́ẹ̀ ló rí? Àmọ́ ọ̀tọ̀ ni ti kọ́hún láwùjọ òkúta o. Ti ìjọ Jésù Òyìngbò ó yàtọ̀ gedegbe láàrin àwọn ilé ìjọsìn àtijọ́ àti tayé ìsìn yìí. Àrírò èyí rí, a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. Àìdẹ̀gbẹ́jìnà dẹ̀ ni òde akúrábù kí ọ̀kẹ́rẹ́. Báyé bá ń yí a máa ń báyé yí ni. Fìlà tẹ̀sí bí ayé tẹ̀sí lọ́pọ̀lọpọ̀ ń dé láyé ìsìn yìí. Gẹ́gẹ́ bá a ṣe rí gbámú nínú ìwádìí wa. Ìlànà wàásù ìwà ìrẹ̀lẹ̀ ni Emmanuel Odùmọ̀ṣù tí gbogbo èèyàn mọ̀ sí Jésù Òyìngbò fi bẹ̀rẹ̀ kó tó wá gbájúmọ́ ètò okòwò ṣíṣe ní pẹrẹu. Ìtàn ìgbésí ayé Jésù Òyìngbò lágbára púpọ̀. Ó ṣe pàtàkì fún gbogbo wa ká ṣàkíyèsí. Ẹ jẹ́ á wá kọ́gbọ́n ìkan àbí méjì o nínú ìtàn ayé Jésù Òyìngbò torí pé àríṣe láríkà. Àríkà mà ní bàbá àrègùn. Ohun téèyàn bá ṣe lónìí ọ̀rọ̀ ọ̀tàn mà ní bódọ̀la. Jésù Òyìngbò ti kú ṣùgbọ́n ọ̀rọ̀ Jésù Òyìngbò la fẹ́ kọ́ nípa ẹ̀ lénìí. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ó yá ẹ bá mú kàlẹ̀ owó, ẹ mú kàlẹ̀ ọmọ, ẹ mú kàlẹ̀ àìkú tí í ṣe baálẹ̀ ọ̀rọ̀. Ẹ jẹ́ arìnrìn àjò débùté mẹ́ta, ẹ jẹ́ adérékùṣù Èkó, ẹ jẹ́ a mọ̀ nípa Jésù Òyìngbò. Dámilọ́lá Ayépọlá Ọlọ́runṣẹ̀yẹ lórúkọ mi. Ẹ ṣé fún ìfẹ́ tẹ́ ní sí wa o. Àwọn fídíòsì wa là ń rí bẹ́ẹ̀ ṣe ń comment, subscribe, like tẹ́ tún ń share wọn. Ìfẹ́ tẹ́ ní sí wa ò ní pín o. Àdúpẹ́ lọ́wọ́ yín. Ilọ́ ti yá mi oníbodè àpòmù. Emmanuel Olúfúnmiláyọ̀ Odùmọ̀ṣù lórúkọ àbísọ Jésù Òyìngbò. Jacob Odùmọ̀ṣù lórúkọ bàbá ẹ̀ tí bàbá rẹ̀ sì ń jẹ́ Joseph Odùmọ̀ṣù, ẹni tó jẹ́ oníṣègùn ìbílẹ̀ nílùú Ìjẹ̀bú Òde nípínlẹ̀ Ògùn. Ọdún 1915 ni wọ́n bí Odùmọ̀ṣù. Ó kọ́ṣẹ́ gbẹ́nàgbẹ́nà tá a tún mọ̀ sí káfíńtà. Bákan náà ni ó jẹ́ òṣìṣẹ́ lẹ́ka tó ń rí sí pínpín lẹ́tà àti wáyà lásìkò ogun àgbáyé kejì. Ṣùgbọ́n o, ìdáṣẹ́sílẹ̀ ńlá kan tó wáyé lọ́dún 1945 ló ṣokùnfà bí ó ṣe fi iṣẹ́ náà sílẹ̀. Ṣé bíbí wájú ò bá ṣe é lọ, ẹ̀yìn á ṣe é padà sí. Nígbà tí iṣẹ́ lẹ́tà àti wáyà fífi ránṣẹ́ ò ṣeé ṣe mọ́, kí ámọ́sá ni Emmanuel Odùmọ̀ṣù padà sídìí iṣẹ́ àárọ̀ ẹ̀, ìyẹn iṣẹ́ káfíńtà. Èdè mọ̀ pé owó oṣù ò dàbí owó téèyàn ń pa nídìí okòwò. Lásìkò tí Jésù Òyìngbò padà sídìí iṣẹ́ káfíńtà, ó bẹ̀rẹ̀ sí í nira fún un láti rí ọwọ́ mú lọ sẹ́nu. Ó bẹ̀rẹ̀ sí í jẹ gbèsè jíjẹ yìí wá di bárakú fún un. Ó jẹ gbèsè káàkiri. Àwọn kan tó jẹ lówó fẹ̀sùn kàn án lọ́dọ̀ ìjọba. Ìjọba rán an lọ sẹ́wọ̀n fún oṣù 6 gbáko. Lẹ́yìn tí Emmanuel padà dé láti ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn oṣù 6, Odùmọ̀ṣù ń lọ sáwọn ìjọ ajíhìnrere ìgbàlódé káàkiri. Ó sì ti pa abẹ̀ di aríran àti alálàá. Ó ní òun ni olùgbàlà rán wá gba ilé ayé là. Ó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ nípa ṣíṣe ìsìn ìrọ̀lẹ́ nínú ṣọ́ọ̀bù káfíńtà ẹ̀. Ní ìgbà tí Emmanuel Odùmọ̀ṣù bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ lọ́dún 1952, ìwàásù kíkó ara ẹni níjàánu, ìwà ọmọlúàbí àti ìrẹ̀lẹ̀ ló fi kọ́kọ́ bẹ̀rẹ̀. Ìjọ ẹ̀ sì ń gbòòrò lágbègbè erékùṣù Èkó, Lagos Island, tó sì ní kí àwọn èèyàn kọ̀ ọtí mímu àti sìgá mímu sílẹ̀. Ó ní kí wọ́n yéé kó obìnrin. Àwọn ọmọ ọ̀jọ́ ẹ̀ lásìkò tí mò ń sọ yìí lọ́dún 1954, wọ́n tó bí 30 bàbá kà wọ́n nílé ní 2-3. Lásìkò yìí, Odùmọ̀ṣù á máa ṣàánú fáwọn aláìní, á máa ṣe kóríyá fáwọn ọmọ ọ̀jọ́ ẹ̀ láti máa fi ohun ní wọn tọrẹ fún ìtànkálẹ̀ ìhìn rere. Kò máa pẹ́ kò jìnnà, ọmọ ọ̀jọ́ ẹ̀ tuntun kan bá fi ilé tó kọ́, ó fi kan odindi ilé yìí, ó fi sílẹ̀. Ó ní kí wọ́n máa fi ṣe ìtẹ̀síwájú ìtànkálẹ̀ ìhìn rere. Ilé yìí ló wà ládùúgbò Èbúté Mẹ́ta. Òun sì ni Jésù Òyìngbò ń lò fún iṣẹ́ Olúwa. Ibí yìí ni Odùmọ̀ṣù lọ tẹ̀dó sí. Odùmọ̀ṣù á máa rọ àwọn ọmọ ọ̀jọ́ ẹ̀ láti gba ilé sí ẹ̀bá àjọ wọn ni o. A ní kí wọ́n fi ilé tí wọ́n ń kọ́, àbí ilé tí wọ́n ti kọ́, àbí ilé tí wọ́n ń yágbé. A ní kí wọ́n fi gbogbo ẹ̀ sílẹ̀ kó máa kó bọ̀ lágbègbè ìjọ, kí wọ́n bá lè máa kéde ọ̀rọ̀ fáwọn èèyàn, kí
kí wọ́n máa wá sínú ìjọ wọn. Òdùmọ̀ṣù á sì máa gba owó lọ́wọ́ àwọn èèyàn yìí bí wọ́n bá ti kó wá sí ẹ̀bá àjọ. Ilé tí arákùnrin ará àjọ wọn yìí fún tó wà ní agbègbè Èbúté Mẹ́ta, òun làwọn tí Òdùmọ̀ṣù ní ó kúrò nílé wọn ló ń gbé o. A wá máa gbowó ilé lọ́wọ́ wọn. Nínú owó ilé tó ń gbà yìí, á tún máa yọ̀dá 10 lọ́wọ́ wọn. Abẹ́ẹ̀ rí pé bí èèyàn ò bá mọ Ọlọ́run tó ń sìn, wọn á máa fi Ọlọ́run hàn. Òdùmọ̀ṣù ṣe àmúgbòòrò ìjọ ẹ̀ síwájú. Bó ṣe ń lo gbohùngbohùn amóhùndúngbàmùṣe wàásù ẹ̀ lẹ́bàá ọjà Oyingbo, òun náà ló bẹ̀rẹ̀ sí ní wá gbogbo ọ̀nà táwọn èèyàn darapọ̀ mọ́jọ ẹ̀. Nítorí pé ó ń ṣe ìwàásù ẹ̀ lẹ́bàá ọjà Oyingbo, ìdí tó fi ń pè ní Jesu Oyingbo nìyẹn o. Lọ́nà àti gba àwọn ọmọ ìjọ tuntun mọ́ra, Jesu Oyingbo á tún máa wàásù ìwà ìrẹ̀lẹ̀ àti ìgbọ́ràn sí olùgbàlà. Á sì tún máa fi ẹgba nu àwọn ọmọ ìjọ tuntun. Bí wọ́n bá jẹ́ ọkùnrin, ẹgba Oni-Ina 9 ló fi ń nà wọ́n. Á nà wọ́n láti fi eléyìí gbà wọ́n wọlé sínú ìjọ rẹ̀. Ìwádìí wa mìíràn fìdí ẹ̀ múlẹ̀ pé níṣe ni Jesu Oyingbo lọ jogún àwọn ìwé ògùn ìbílẹ̀. Àwọn ìwé ògùn yìí, òun ló ní bí wọ́n ṣe ń ṣèwòsàn, ìwé egbòogi, ìwé ìsọjí àti ewé ńlá. Gbogbo àwọn ọgbọ́n inú ìwé yìí lọ́pọ̀lọpọ̀ sọ pé ó jẹ́ àṣírí agbára Jesu Oyingbo. A ti ẹ̀ gbọ́ pé ọ̀pọ̀ ọmọ ìjọ ẹ̀ ló gbà pé lẹ́yìn Jesu Oyingbo kò tún sí ọlọ́run mìíràn mọ́ o, torí pé ìwàláyé rẹ̀ nígbà náà dàbí ìpadàbọ̀ Jésù lẹ́lẹ́ẹ̀kejì. Ọ̀pọ̀ àwọn ọmọ ìjọ Jesu Oyingbo ló ń ta gbogbo ohun ìní wọn. Wọ́n ń fi àwọn mọ̀lẹ́bí wọn sílẹ̀ láti lọ darapọ̀ mọ́ olùgbàlà wọn tí í ṣe Jesu Oyingbo. Lọ́dún 1959 gan-an ni Òdùmọ̀ṣù kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí Jésù. Ó mú ìdínkù bá ìwàásù ẹ̀, ó sì dáwọ́lé ọ̀pọ̀ okòwò ṣíṣe láti fi gbọ́ bùkátà Jerúsálẹ́mù tuntun tó dáwọ́lé. Lára àwọn okòwò tó dáwọ́lé ní ibùdó oúnjẹ Jolly Makers àti Happy Day Food Canteen. Ó ń ṣe búrẹ́dì Deluxe àti Good Luck. Ibùdó agẹrun náà wà ó tún nílé ìgbàlejò, ìyẹn guest house. Ní ti ètò ọrọ̀ ajé o, àwọn okòwò yìí mú kí àwọn ọmọ ìjọ ẹ̀ máa ríṣẹ́ òòjọ́ ṣe, wọ́n sì ń gba owó iṣẹ́ wọn. Bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn ọmọ ìjọ ẹ̀ ló ya lọ lọ́dún 1960 nítorí ẹ̀kọ́ tuntun tí wọ́n ń gbọ́. Ṣùgbọ́n eléyìí kò tún run kankan lára Jesu Oyingbo nítorí pé ó sì ń tẹ̀síwájú pẹ̀lú okòwò rẹ̀ ní. Lára àwọn àkọlélédè òyìnbó tó wà lára àwọn ilé tó wà nínú ọgbà Jesu Oyingbo tó wà lópòpónà Emmanuel ládùúgbò Maryland nílùú Èkó ni aláàánú àti alágbára, bàbá títí ayé, ọmọ aládé àlàáfíà. Ó sì tún fi oríṣiríṣi àwòrán ère Jésù ó fi yí ilé náà ká. Bákan náà ni ìlànà ìsìn Jesu Oyingbo yàtọ̀ sí ti ìlànà ẹ̀sìn ìjọ ìgbàgbọ́ yòókù, nítorí pé ó gbàgbọ́ pé òun ní agbára àti àṣẹ ìbálòpọ̀ lórí àwọn obìnrin tó wà nínú ìjọ ẹ̀, kì bá jẹ́ abilékọ, kì bá jẹ́ wúńdíá. Àsìkò tó bá wù ú láti bá wọn ní nǹkan pọ̀ ló máa bá wọn ní nǹkan pọ̀ torí pé òun ni olùgbàlà wọn. Àmọ́ àwáyé kan mọ́kù kò sí o. Jesu Oyingbo olùgbàlà àwọn ará àjọ ẹ̀ padà dágbére fáyé pó dìgbò ṣe o. Ó jáde láyé lọ́dún 1988 lẹ́ni ọdún 73 73 years. Ṣebí lọ́jọ́ tí erin bá kú, oríṣiríṣi ọ̀bẹ la máa rí. Lẹ́yìn tí Jesu Oyingbo papòdà tán, ìjà ńlá bẹ́ sílẹ̀ lórí ogun láàrin ọ̀pọ̀ ìyàwó tó bímọ fún un àti ogunlọ́gọ̀ ọmọ tó bí nítorí pé kò ṣe ìwé ìlànà ogún pínpín ìyẹn wíìlì sílẹ̀. Ọ̀pọ̀ àṣírí sì tú lẹ́yìn tó kú, ìyẹn àwọn àṣírí tí ò hàn sóde tẹ́lẹ̀. Gbogbo wọn sì gbéra wọn lọ ilé ẹjọ́ fọ́pọ̀lọpọ̀ ọdún gbọọrọ. Lóòótọ́ ni Jesu Oyingbo ti fi ilé ayé lẹ̀, ṣùgbọ́n àwọn ohun tó ṣe tó gbéṣe nínú ilé ayé yìí ló jẹ́ má ní gbàgbé. Òun náà là ń mú wá sí etí ìgbọ̀yín àtojú ìwòran yìí. Gbogbo ẹ̀ ló sì wà fún ìrántí ọlọ́jọ́ pípẹ́. Bẹ́ẹ̀ bá ń lọ ilé ìjọsìn kan, yálà ìgbàgbọ́ ni o, ẹlẹ́sìn ìbílẹ̀ ni o, abẹ́lẹ́sìn mùsùlùmí, kí ni àwọn nǹkan tí ẹ̀ ń gbọ́? Kí ni àwọn nǹkan tí olùdásílẹ̀ àwọn ilé ìjọsìn yìí kí ni wọ́n ń bá yín sọ? Ẹ máa rò dáadáa. Láti 1988 tí Jesu Oyingbo ti kú, ǹjẹ́ máa sọ pé àwọn kan ò sì máa hùwà bí Jesu Oyingbo báyìí? Ẹ̀yin olólùfẹ́ wa, àbọ̀mí rèé o, ìtàn Jesu Oyingbo rèé, olùgbàlà aráyé tó wá láti wá gba àwọn ọmọ ọjọ́ ẹ̀ sílẹ̀. Àríṣe laríkà, àríkà bàbá rẹ̀ gùn. Òun àbáṣe lónìí, ọ̀rọ̀ ọ̀tàn ní bódọ̀là.
ẹ ṣe fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa, ẹ bá wa like, ẹ comment, ẹ share fídíò yìí. Bẹ́ẹ̀ bá sì wà ládùúgbò Èbúté Mẹ́ta, abẹ́rẹ́kùṣù Èkó, abẹ́mẹ́nìkan, abẹ́gbọ́n pa Jesu Oyingbo, nínú kọ́mẹ̀ntì yín ẹ̀gí àbára wa jíròrò. Dámilọ́lá Ayépọ́lá Ọlọ́runṣọ̀yẹ lórúkọ mi fún kànnì Yorùbá Gidi TV. Àwa la máa wá, ẹ̀yin la ó máa bá o. Ó dìgbà. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó, bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́, kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí? Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílẹ̀ Méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. 100,000 subscribers. Ẹ ṣeun mi o. Ẹ̀yin family wa lórí YouTube. Ẹ ṣe appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ̀jẹ̀ á kí. Dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣe o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ̀jẹ̀ á kí ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun. Daddy and mommy ẹ ṣeun. Ẹ̀yin onígbọ̀wọ́ wa ẹ̀yin lẹ ń bomirin wá. 100K subscribers thank you ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like ẹ tún comment ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣálẹ̀ yẹn wá àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Àwa màmá more. Àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Igi kan ò lè dágbó ṣe láyé, igi kan ò lè dágbó ṣe rárá. Bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí. Ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. Ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. Ẹ ṣé gan. Thank you. Ẹ ṣé púpọ̀ o. Ẹ ṣé gan. Gbogbo ọmọ Yorùbá. Ẹ máa ṣe ń wá. Ẹ ṣé gan. 100,000 subscriber o. Ẹ ṣé gan. 100K subscriber wá débẹ̀. Ẹ ṣé gan. Ẹ ṣé gan. Ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. Ẹ ṣé gan. Ẹ̀yin lẹ gbé wa débẹ̀. Ẹ ṣé gan. Ibi adé lòdì ẹ̀yin ni. Ẹ ṣé gan. Ẹ̀yin onígbọ̀wọ́ wa. Ẹ ṣé gan. Ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. Ẹ ṣé gan. Gbogbo family ẹ ṣé o. Ẹ ṣé gan. Ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. Ẹ ṣé gan. Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. Ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.